A kú dédé àsìkò yìí yóò rọrùn fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹlifẹli náà ló ń dé sí ojúwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹlifẹli online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹlifẹli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fìgbà kan jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí, èyí tó wá láti ìpínlẹ̀ Kogi, ọ̀gbẹ́ni Dino Melaye, òun mà ló ti sọ̀rọ̀ lórí ipò tí ẹgbẹ́ òṣèlú PDP wà lọ́wọ́ yìí o, wípé ẹgbẹ́ òṣèlú PDP ni ó jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú APC òun ní ṣe ìṣàkóso ẹgbẹ́ òṣèlú náà, tí wọ́n sì ti mú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ti fi ọwọ́ rò lúgbúlúgbù, léyìí tó jẹ́ wípé kò sí nǹkan kan èyí tó dáa tó sì ní ìtumọ̀ mọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún, látàrí wípé ẹgbẹ́ òṣèlú APC àwọn ni wọ́n dẹ tàkúté ibi sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà, léyìí tó ń ṣán tí sì mú àwọn tí wọ́n jẹ́ ògbúnágbòǹgbò àti àwọn ènìyàn pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n kó wọ ẹgbẹ́ òṣèlú APC. Dino Melaye tó sọ ọ̀rọ̀ náà lánàá lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan èyí tó wà ní ìpínlẹ̀ Èkó, nígbà tí wọ́n ń béèrè ojúwòye rẹ̀ ipò tí ẹgbẹ́ òṣèlú PDP wà àti ìdí tó fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Dino Melaye ni bí wọ́n bá ń wo àwọn ìpàdé kan èyí tó jẹ́ àwọn ìpàdé ògbúnágbòǹgbò lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP tó máa ń wáyé o, ó ní àti ilé ìjọba tó wà nílùú Àbújá àti ṣe Aso Rock ni wọ́n ti máa mú ọjọ́ àti àwọn àsìkò àti ibi tí wọ́n yóò ti ṣe o, léyìí tí ò sì yóò rí bẹ́ẹ̀ nítorí wípé ẹgbẹ́ òṣèlú APC òun ní darí orílẹ̀-èdè Nàìjíríà, tó sì jẹ́ wípé ibi tí ààrẹ wà gangan ni wọ́n ti mú ọjọ́, àsìkò àti ibùjókòó náà. Gẹ́gẹ́ bí Dino Melaye tí wá sọ̀rọ̀, ó ní tí wọ́n bá wo àwọn gómìnà tó kù nínú ẹgbẹ́ òṣèlú PDP lásìkò yìí, ó ní ǹjẹ́ àwọn gómìnà ọ̀hún dúró gẹ́gẹ́ bí gómìnà tó wà nínú ẹgbẹ́ alátakò, léyìí tó yẹ kí wọ́n máa figagbága lórí àwọn ọ̀rọ̀ àti àkànṣe iṣẹ́ èyí tó làmìlaka. Ó ní àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC yìí làwọn tó jẹ́ wípé ògóńgò wọn kò gba ọ̀rọ̀ ró. Ó ní ṣùgbọ́n àwọn gómìnà tó ṣì kù nínú ẹgbẹ́ òṣèlú PDP yìí, ó ní wọ́n kàn wá ń bẹ̀ gẹ́gẹ́ bí wípé wọ́n fi wọ́n ṣe dẹgẹrẹ sórí ipò ni. Ó ní tinútara wọn àtomi àtẹ̀jẹ́ wọn ò tí ẹgbẹ́ òṣèlú APC ní ṣe, èyí tó túmọ̀ sí wípé kò sí ẹgbẹ́ alátakò, pàápàá jù ẹgbẹ́ òṣèlú PDP kì í ṣẹgbẹ́ alátakò mọ́, bí kò ṣe wípé ẹgbẹ́ òṣèlú APC àwọn ni wọ́n ní, ṣùgbọ́n tí wọ́n kàn fi orúkọ dúró gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò ti ṣe ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ẹ̀wẹ̀, fún ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027 báyìí, léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìpolongo ìbò lábẹ́ aṣọ láti máa lọ sí ìletò ẹsẹ̀ kùkú káàkiri o, tó ń ti àwọn oríṣiríṣi ẹgbẹ́ èyí tí wọ́n dá sílẹ̀ fún ìpolongo ìbò fún ààrẹ Bọ́lá Tinubu. Ní ìpínlẹ̀ Ondo, ọ̀rọ̀ ti gba bòmí ìṣẹ́yọ báyìí. Gómìnà ìpínlẹ̀ Ondo, eyín ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà, òun mà ló ti fagilé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ léyìí tí wọ́n fi ń ṣe ìpolongo ìbò fún ààrẹ Bọ́lá Tinubu o, èyí tó sọ wípé àwọn ẹgbẹ́ ọ̀hún wọ́n kàn pọ́nlẹ̀ jáǹtìrẹrẹ ni, léyìí tó léwu fún ìpolongo ìbò ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027 kí wọ́n má bàa gba ẹ̀yìn gbẹbọjẹ́ fún ààrẹ. Báyìí ni gómìnà Ayédàtiwà o ló ti fagilé gbogbo wọn, èyí tó sì sọ wípé kì í ṣe kí eyín pọ̀ lẹ́nu ní kókó, bí kò ṣe wípé bí eyín bá jẹ́ ẹyọ mẹ́rin péré o, ṣùgbọ́n tó bá lè fọ́ eegun, ó ní ó ti ṣe déédéé o. Púpọ̀ nínú àwọn ẹgbẹ́ ọ̀hún èyí tó ní kí wọ́n fagilé òun náà ńlá tiri Grassroots Movement for Tinubu, bákan náà ńlá tiri Aṣíwájú Mandate Group àti ìkan tí wọ́n pè ní PBAT, èyí President Bola Ahmed Tinubu Continuity Project. Gbogbo àwọn ẹgbẹ́ wọ̀nyí ni wọ́n ti fagilé
èyí tí Ayédàtiwá ti ṣe gómìnà ìpínlẹ̀ Ondo sọ wípé gbogbo ẹgbẹ́ yòówù tí wọ́n bá fẹ́ dá sílẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo gbọ́dọ̀ mọ̀ sí lábẹ́ ìjọba òun. Nípa ìdí èyí àwọn ènìyàn ní kó má bàa jẹ́ wípé Ayédàtiwá fẹ́ máa ṣe ìdarí àkóso gbogbo àwọn ẹgbẹ́ ìpolongo fún ààrẹ Bọ́lá Tinubu kó lè rí owó rọ́ sí àpò rẹ̀. Ilé-iṣẹ́ ìfọ epo Dangote tó wà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti mú ọ̀gá àgbà tuntun èyí tí ó máa ṣe ìṣàkóso ẹ̀ka ilé-iṣẹ́ ìfọ epo ọ̀hún lọ o, èyí tí wọ́n kéde rẹ̀ tó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ nínú oṣù keje èyí tí a ṣẹ̀ kúrò nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà àti ìròyìn ọ̀hún ti jáde, ọ̀gá àgbà tuntun ọ̀hún èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní David Bird yìí ni wọ́n lọ mú wá o láti ilẹ̀ òkèrè tí í ṣe lára àwọn òyìnbó aláwọ̀ funfun èyí tó ní àfojúsùn ìmọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ o lórí bí a ti ń fọ epo jáde ní àwọn ilé-iṣẹ́ ìfọ epo gbogbo èyí tó sì ti ní àkọọ́lẹ̀ rere o. Nípa ìdí èyí gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ìfọ epo Dangote ti gbé ìgbésẹ̀ náà láti lọ mú ọ̀gbẹ́ni David Bird wá lójúnà láti lè rí dájú wípé ilé-iṣẹ́ ìfọ epo rẹ̀ ó ń tẹ̀síwájú o pẹ̀lú gbogbo àwọn ìgbìyànjú tí àwọn lọ̀tẹ̀ tí wọ́n ń gbà lẹ́yìn láti lè rí pé ilé-iṣẹ́ ìfọ epo Dangote náà wọ́n dojú rẹ̀ délẹ̀ kó má ní ìtumọ̀ rárá o. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní àgbàrá ò ní sọ yí pé òun ò ní gbé ilé, onílé ni ò ní gbà fún o, onílùú ni ò ní lajúlẹ̀ kí ìlú ó bàjẹ́ mọ́ lórí. Ìdí rèé tí Dangote tó jẹ́ ọ̀gá àgbà àti olùdásílẹ̀ gbogbo ilé-iṣẹ́ Dangote ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tó lọ rèé mú ọ̀gbẹ́ni David Bird wá láti wá jẹ́ olùdarí ẹ̀ka ilé-iṣẹ́ ìfọ epo rẹ̀ kó sì rí dájú wípé iṣẹ́ ń lọ dáadáa lójoojúmọ́ kí wọ́n sì máa fọ epo jáde ní fún lílò gbogbo mùtúmùwà ọmọ Nàìjíríà àti àwọn ilẹ̀ òkèrè èyí tí wọ́n fún ní epo, léyìí tó sì jẹ́ wípé àfojúsùn yìí ni ó túbọ̀ jẹ́ kí nǹkan kó máa lọ déédéé o nílé iṣẹ́ ìfọ epo Dangote. Lákòótán ọ̀gbẹ́ni Bird ní àyà bẹ́ẹ̀lẹ̀ ó bẹ́ síṣẹ́ ni o, kò sí eré mọ́ nítorí wípé wọ́n ṣeré gan nílùú Moscow. Báyìí ó ní bá a bá rí àwọn lọ̀tẹ̀ èyí tó fẹ́ da ojú iṣẹ́ ọ̀hún bolẹ̀ ó ní kí wọ́n lọ ṣàgbéjẹ́mọ́wọ́ o. Àsìkò tóun bẹ̀rẹ̀ iṣẹ́ yìí eku ó máa ké bí eku, ẹyẹ ó máa ké bí ẹyẹ, nǹkan ó sì máa lọ déédéé nílé iṣẹ́ ìfọ epo Dangote náà. Àwọn àgbẹ̀ méje èyí tí wọ́n jí kò lọ́jọ́ àbámẹ́ta èyí tó kọjá ni wọ́n ti rí ìtúsílẹ̀ kúrò lákàkà àwọn ajínigbé èyí tó jí wọn gbé ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ ọjọ́ Sátidé àbámẹ́ta èyí tó kọjá nílùú Àkúrẹ́ o, ní abúlé kan tí wọ́n pè ní Ìta Ògbólú nílùú Àkúrẹ́ ní ìjọba ìbílẹ̀ Àríwá ní ìpínlẹ̀ ọ̀hún. Èni wọ́n ní àwọn àgbẹ̀ ń bẹ nínú oko wọn nígbà tí wọ́n ṣiṣẹ́ òòjọ́ kó tó di pé àwọn oníṣẹ́ ibi ajínigbé wọ́n ya wọ oko ọ̀hún tó ń ti ìbọn lọ́wọ́, tó sì jẹ́ pé àwọn méje ni wọ́n rí kó lọ. Láti ìgbà yìí ní ìdúnàádúrà ti bẹ̀rẹ̀ èyí tí àwọn ajínigbé náà kọ́kọ́ béèrè fún mílíọ̀nù lọ́nà 100 náírà, ṣùgbọ́n tí àwọn mọ̀lẹ́bí àwọn àgbẹ̀ tí wọ́n jí gbé o tí wọ́n gbé owó ọ̀hún wá sí mílíọ̀nù lọ́nà 20 náírà. Pẹ̀lú rẹ̀ náà ni wọ́n ní gbogbo owó tí àwọn rí tújọ kò ju mílíọ̀nù 5 náírà èyí tí wọ́n fi ṣọwọ́ sí àwọn tó jí wọn gbé. Ṣùgbọ́n ìròyìn ayọ̀ tó tẹ̀lé lẹ́yìn ọjọ́ 5 tí àwọn àgbẹ̀ yìí ti lò ní àhámọ́ àwọn tó jí wọn gbé o, ní ọjọ́rú ọ̀sẹ̀ èyí tí a lò tán yìí ni wọ́n tú wọn sílẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ tí gbogbo àwọn àgbẹ̀ ọ̀hún tó ń lọ bíi méje tí wọ́n sì ti darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn pẹ̀lú ayọ̀ òun àlàáfíà. Ní àkótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà èyí tó máa ń ya fọ́nrán orin ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọmọ ọ̀kan nínú àwọn ògbónágbòǹgbò òǹkọrin jùjú ní orílẹ̀-èdè yìí, eyín Clarence Peter tí í ṣe ọmọ gbajúgbajà Sir Shina Peters òun mà ló ti sọ̀rọ̀ wípé dédé àṣìṣe èyí tí bàbá òun ti ṣe Shina Peters tó ṣe ń lòun náà ti ṣe o. Gẹ́gẹ́ bí Clarence Peter ti sọ̀rọ̀, ó ní òun ti dàgbà síwájú kóun tó mọ̀ wípé Sir Shina Peters ni bàbá tó bí òun lọ́mọ, tóun sì ti foríjì síwájú kóun tó rí Sir Shina Peters sójú. Gẹ́gẹ́ bí Clarence Peter ti sọ̀rọ̀, ó ní ọdún 2014 sí ọdún 2015 lòun tó láti fi ojú gan ní bàbá òun. Ó ní síwájú ìgbà yìí ni wọ́n ti sọ ìtàn fún òun wípé
Shina Peters ní bàbá tó bí òun lọ́mọ ṣùgbọ́n tóun ti dáríjì bàbá òun wípé gbogbo ẹ̀tọ́ tó yẹ kó ṣe lórí òun gẹ́gẹ́ bí bàbá sọmọ láti kékeré ẹni ò ṣe àwọn ìhà tó yẹ kí bàbá kọ sọmọ ní dáadáa òun ò rí àwọn ìtọ́jú ọ̀hún látọwọ́ bàbá òun ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ti sọ nínú ìwé mímọ́ o wípé èèyàn gbọ́dọ̀ máa foríjì ẹni tó bá ṣẹ̀yàn ó lóun ti dáríjì bàbá òun síwájú kóun tó fojú gánni rẹ̀ láàrin ọdún 2014 sí ọdún 2015 ó wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe èyí tóun gbọ́ nínú ìtàn àti èyí tóun rí tí bàbá òun ti ṣe Shina Peters tó ṣe in lòun náà ti ṣe o àmọ́ ó ní ẹni tó gbé kòtò kò gbéjì ẹni tó sì kó sínú rẹ̀ kò dá lápá ó ní Ọlọ́run sì tọ́ òun sọ́nà láti lè rí dájú pé òun tètè ṣe àwọn àtúnṣe lórí àwọn ìgbésẹ̀ èyí tó kù díẹ̀ káàtó èyí tí òun ti gbé o gẹ́gẹ́ bí Clarence Peter bó ti sọ ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ bá gbàgbé Sir Shina Peters ní ojúlówó bàbá tó bí Clarence Peter ní ìgbà tí gbajúgbajà arábìnrin ni Clarence Chukwu èyí tó jẹ́ ògbónágbòǹgbò láàrin àwọn obìnrin tí ń ṣeré sinimá tó jẹ́ ìyá sí Clarence Peter èèyàn Clarence Chukwu ni arábìnrin tó bí ọ̀dọ́mọdékùnrin ọ̀hún èyí tóun náà ti di ẹni ọdún mọ́kànlé ní ogójì báyìí. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò ìmíì níléeṣẹ́ wa wàhálà ìdààmú ò ní kàn wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.